ṣògùn o. Ikú ẹran bàbá. Ó ṣògùn o. Ikú ẹran. Ó ṣògùn yè. Ẹran á kú, èèyàn á bọ̀, ajá á bọ́ko. Orúkọ yín. Orúkọ mi ni Àjàyí Samuel Abíọ́dún, tí mo jẹ́ alukoro ẹgbẹ́ ọlọ́dẹ ní ìjọba ìbílẹ̀ Ọdẹdá. Ní Ogun State. Ogun State. Ìlú Abẹ́òkúta. Èèbà. Ṣọdẹ ni. Ọdẹ ni mí bàbá. Ọdẹ ni mí. Ta lọ̀gá yín? Ẹ ṣé. Ọ̀gá mi, kí Ọlọ́run kó bá mi fi ọ̀run kẹ́. Àmínà. Àró là ń pè, Razak. Òun ni ọ̀gá mi. Òun ló kọ́ mi ní bá a ṣe ń dẹná, bá a ṣe ń yìnbọn. Àró ló kọ́ mi. Ọ̀gá mi ni. Òun ló gbébọn lẹ́yìn lọ? Rárá, òun kọ́. Bàbá tó bí mi jẹ́ ọdẹ. Wọ́n jẹ́ ògbólógbò ọdẹ. Alájà níbọn ni wọ́n. Àró dẹ̀ tí máa ń gbébọn tó ti máa ń lọ yìí. Mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé Àró, báwo lọ́n ṣe ń yìnbọn yìí? Ó ní ṣèbí dáàdì mi níbọn mú nìyẹn. Ó ní tí n bá ti fẹ́ yìn, tí n bá ti gbé, tí n bá ti ṣe báyìí, tí n bá ti ṣe báyìí, kéyìn. Òun ló dáa. Ó wá dọjọ́ yẹn. Ibi tí dáàdì mi kọ́lé sí, ẹ̀gbẹ́ títì ni. Ẹ̀rín ìlú ni ọ̀dọ̀ mọ́mì wọn. Wọ́n wá lọ sọ́dọ̀ mọ́mì wọn. Wọ́n dẹ̀ gbébọn sínú yàrá títọ̀dọ̀ wọn. Èmi kàn ṣí ilẹ̀kùn wọn, mo bá gbébọn. Mo gbé wọnú igbó tó wà ní òdìkejì ilé ọ̀dọ̀ wa. Mo lọ tẹ́ páànù lẹ̀ báyìí. Mo fi èédú, mo fi yí páànù yẹn. Mo bá nàbọn sí páànù. Ìbọn bá dún, ló bá bọ ojú bí èédú yẹn. Páànù jẹ́. Mo sá gbé ìbọn, mo gbé padà sínú ilé. Mi ò lè kì torí mi ò kì ìbọn rí. Ẹ máa kì. Mi mọ̀ kì, mo gbé padà. Mo wá mú páànù yẹn, mo wá mú lọ bá Àró. Àró, ẹ wo ohun tí mo yìnbọn fún o. Wọ́n ní pé ṣé mi mo yìn, mo lé mi mo yìn. Wọ́n ló ti tán, pé mo ti mọ̀ bọ́yìn. Mo ló dáa. Bí dáàdì mi ṣe dé báyìí, mo kàn mú páànù yẹn lọ bá wọn ni. Bàbá, ìbọn inú yàrá o, èmi gbé o, ohun tí mo yìn fún rèé o. Wọ́n ní ta ló sọ pé kí n yìnbọn? Ta ló kọ́ mi? Mo l'Àró ló kọ́ mi. Òun ló sọ pé báyìí lọ́n ṣe yìn, báyìí lọ́n ṣe yìn. Wọ́n ló dáa, pé kò sí wàhálà. Ibi tí mo ti bẹ̀rẹ̀ ìbọn níyìn nìyẹn. Nígbà tẹ́ ẹ wá mọ̀ báyìí, báwọn ẹran wo lẹ kọ́kọ́ fi pa pé ìbọn máa ń ró lọ́wọ́ èèyàn gbìnrà? Ní pé ìbọn máa ń ró lọ́wọ́ èèyàn gbìnrà ní ọ̀sán, ọ̀kẹ́rẹ́ ni mo kọ́kọ́ fi ìbọn pa. Ọ̀kẹ́rẹ́? Ọ̀kẹ́rẹ́ ni. Ọ̀kẹ́rẹ́ ni mo kọ́kọ́ fi ìbọn pa. Ọ̀kẹ́rẹ́ tẹ́ ẹ pa hùn. Bẹ́ẹ̀ni. Yóò dàbí ìgalà lójú yín. Kódà a jẹun. Gbogbo àwọn ọ̀rẹ́ yín tẹ́ ẹ bá ti ń pàdé sùkú, àdìmọ̀ pọ̀kẹ́rẹ́. Pọ̀kẹ́rẹ́ o. Pọ̀kẹ́rẹ́. Mo ti pọ̀kẹ́rẹ́ o. Ṣé ẹ jẹ lára ọ̀kẹ́rẹ́? Mo jẹ́ o. Ṣé ètò tóbi jù wọ́n fún yín ni? A pọ̀ tájọ àwọn ọmọdé. Wọ́n wá fún yín nítàn. Àṣà gé wẹ́wẹ́. Àgé wẹ́wẹ́, àṣàjọ lọ múra wa. Gbogbo ilé ló jẹ́. Àjẹ múra wa lọ́wọ́. Nígbà tẹ́ ẹ wá ti dọdẹ, kẹlẹ̀ kọ́kọ́ pa. Bó o lẹ ṣe pa? Nígbà tí mo ti di ọdẹ, ó pẹran lóríṣiríṣi. Ẹ pẹran lẹ́yìn ọ̀kẹ́rẹ́? Lẹ́yìn ọ̀kẹ́rẹ́ yẹn. Kẹlẹ̀ kọ́kọ́ pa. Ẹran tí màá kọ́kọ́ pa gbàrà ó jẹ́ alẹ́ lẹ́yìn ọ̀kẹ́rẹ́ yẹn. Lọ́dún yẹn, àwọn dádì wa lọ ọdẹ àrọ̀kọ, ọdẹ travel. Nígbà tó ń lọ sọ́dẹ travel yẹn, mo wá gbébọn, mo kì í fúnra mi. Mo wá gba ọ̀nà kan tó wà ní ẹ̀gbẹ́ tòsí àbá wa. Bí mo ṣe ń lọ, mo wá rí òkété ní ìdí ọ̀pẹ. Mo ṣàbọn sókété lẹ́ẹ̀kínní, ìbọn ò dún. Mo tún bó ìṣáná, mo tún fi sí. Mo ṣálẹ̀ kejì kò dún. Mo tún bó ìṣáná, mo tún fi sí. Mo ṣálẹ̀ kẹta kò dún. Mo tún bó ìṣáná, mo tún fi sí. Mo wá ṣá pé bí ẹ̀mẹrin kò dún. Mi wá bó ìṣáná mọ́. Mo ṣáà ń na
ìbọn yẹn mò ń ṣá mò ń nà mò ń ṣá ó kàn yá báyìí ìbọn dún gbìrà mo bá pa òkété mo tún ṣe kì mi ì tí ì rìn ju orógún lọ mo bá tún rí akátá lálẹ́ ọjọ́ náà mo tún yìn ìyẹn tún dún lẹ́sẹ̀kẹsẹ̀ mo tún pa ó jẹ́ pé màá kọ́kọ́ ẹran lálẹ́ láyé mi òkété àtàkátá yẹn ni. Ìbà bẹ́ẹ̀ ṣe dọdẹ nù. Bí mo ṣe di ọdẹ nìyẹn o. Nígbà ẹ wá dédi ọdẹ wàyí o kí làwọn àrírí yín ní sísẹ̀ntẹ̀lé kí làwọn arìn àjò yín láti ibi ìrírí yín tó wá fi dòní. Ẹ ṣe ìrírí ó ṣe díẹ̀ ó ṣẹlẹ̀ pé lọ́dún kan mo dẹ̀nà ibẹ̀ yẹn wá jẹ́ ilẹ̀ àwọn ìkóró ìkóró ọdẹ́rìndé àwọn ìlú ìkóró lọ́n ní ibẹ̀ yẹn ṣùgbọ́n ṣá àwọn máa ń ṣe nǹkan kan kì máa ń fẹ́ gbà kí ọmọ kéńtà kó wá ṣọdẹ alẹ́ ní ọ̀dọ̀ wọn. Àwa dẹ̀ ti wá wò ó pé láti ìsinmi tẹ́lẹ̀ ń bẹ̀. so igbó kan ṣo lọ́dẹ́ńdẹ àjọ máa ń ṣọdẹ ọ̀sán papọ̀ báwo la ṣe ní lè ṣe tìtálẹ́ ó bá dọjọ́ yẹn mi bá lọ sádùúgbò yẹn nígbà tí mo lọ mo wá pa ìgalà akẹran mo pa gàlà síbí mi ì lè dá gbé ìgalà yẹn nǹkan bí aago 4 ni mo pa mo ti time ara mi pé aago 4 yẹn tí n bá máa rìn dábúlé ó jẹ́ wákàtí kan mo ṣáà rìn dé abúlé mo ṣe dábúlé mo kàn rí ọlọ́kadà kan ni pé kó wá lọ bá mi gbé ẹran yẹn ibi tá a ti ń lọ gbé ẹran ọ̀nà tá a máa gbà mo kàn rí tí ẹnìyẹn ń gbé ṣéèdì iná ṣéèdì ó ń gbé bọ̀ tàlélè mo ní kọ́lọ́kadà máa lọ bá a ṣe dọ́dọ̀ ẹ̀ ó kàn ní ó dá ọlọ́kadà yẹn dúró pé ìwọ ta ni mo lémi ní o ó ní ta ni mo ní Samuel ó ní láti bo mo ní láti Lúfòdò àbá lọ bá a ṣe lọ yẹn kò kúrò ní ibẹ̀ yẹn náà ibi tó wà ó wá paná yẹn ó dúró bá a ṣe wá ń gbé ẹran yẹn bọ̀ èmi kàn ti rí oyè ẹ̀ ní ọ̀ọ̀kan so ó kàn tún jánà mọ́ ọlọ́kadà ẹ̀ máa ní pé kọ́lọ́kadà dúró ó wá ní kí ni mo pa mo lẹ́ran ni ó ní láti bo síbo mo ní láti Lúfòdò ó ní ṣé wọn ò sọ fún wa pé ká má wàá dẹ iná bí mo ní wọn ò sọ fún mi bẹ́ẹ̀ o ó ní mo jọlá ẹni tó bí mi ọlá ẹni tó bíyàn náà lèèyàn máa ń jẹ o ó bá níṣe lò máa ní kí n gbé ẹran yẹn lẹ̀ mo ní bàbá mi lè gbé lẹ̀ ó ní kí ni mo sọ mo ní mi ò lè gbé lẹ̀ mo pa ni mi lè gbé lẹ̀ ó ní mi ò lè gbé lẹ̀ mo ní mi ò lè gbé lẹ̀ o ó ní tí bá sí ohun tó ń wò mọ́ mi lára ó lóun àdẹ ní kí n pa èèyàn mo ní bàbá yẹn ò lè ṣeé ṣe mi lè pa èèyàn ẹran lèmi máa pa mo ṣáà ní pé kọ́lọ́kadà kó ṣí ọlọ́kadà bá ṣí ọlọ́kadà bá lọ nígbà tá a gbẹ́ran délé mi sọ nǹkan tójú mi rí fún mọ́mì mi torí bàbá ti ṣoṣù ń gbà yẹn bàbá ti rí àgbáre wọ́n ti lọ sùn mo sọ fáwọn àbúrò mi ó yẹ ẹbú ẹran wọ́n bú ẹran àhá ẹran èmi gba ibi iṣẹ́ lọ nígbà tí mo débi iṣẹ́ àbúrò mọ́mì mi gangan àwọn ni àpèsè ọdẹ Ẹ̀gbá mo kàn rí nọ́mbà bàbá lórí fóònù mi ni hello Samuel bólówà mo ní mo wà ń bí iṣẹ́. Tí ẹ tún ṣiṣẹ́ míì ni. Bẹ́ẹ̀ ni bàbá. Lẹ́yìn ọdẹ. Agbọ́rọ̀ Ọlọ́run olùkọ́ ni mí òṣìṣẹ́ ìjọba. Lẹ́tọ́ wá jọdẹ. Lágbọ́rọ̀ Ọlọ́run bàbá. Ẹ jẹ́ máa gbọ́ yẹn lọ́nà. Tó bàbá bá ní èèyàn kan ló mú ẹjọ́ mi wá fi sùn báyìí o. Mo lẹ́jọ́ kẹ̀ mo ní kí ló ní mo ṣe wọ́n lẹ́ran wo ló pa lóru mọ́jú mo ní ìgalà ni kódà títọ́dọ̀ yín mo ti dì mọ́ lálọ́ọ̀nù mo ní pé kí n bá jáde iléèwé kí n máa mú bọ̀ ní ọláwọn ò jẹ mo ní ẹ ṣe ní jẹ ẹ máa jẹ wọ́n bá ní bàbá báyìí báyìí ó pàdé mi mo ní bẹ́ẹ̀ ni mo nígbà tán pàdé mi wọ́n bi mí pé láti ibo mo ní èmi ọmọ lágbájá ṣé wọ́n máa sọ pé àwọn ò mọ dáàdì mi ni ọdẹ yóò ń padà sí mi náà ọdẹ yí padà gẹ́gẹ́ bí ọmọdé wọ́n ní kò dá o wọ́n kì í ṣe bẹ́ẹ̀ ságbàlagbà o mo ní kán má bínú o pé kò gùn wọ́n ní ṣé mo rẹ́dì láti pé ká lọ bẹ̀ wọ́n mo ní kí ló dé tí mi ní lọ bẹ̀ wọ́n á lọ bẹ̀ wọ́n láì mọ̀ pé bàbá yẹn gangan wà ní
ọ̀dọ̀ wọn. Wọ́n bá ló dáa pé tí n bá ti ń tibi iṣẹ́ bọ̀ o kí n ra ṣìnáàbù dání wá o. Mo ní ṣéǹjì pọ̀ lọ́wọ́ mi o. Wọ́n bá ló dáa pé kí n máa bọ̀. Mo ṣá lọ ara ṣìnáàbù. Àbúrò mọ́mì mi yẹn àpèsè ọdẹ Ẹ̀gbá yẹn, àwọn ní baálé Òkè Odò ní Ọbántòkò l'Ábẹ́òkúta. Bàbá tí mò ń sọ yìí, bàbá yẹn ń gbé ní Nàwárùdín ní Ọbántòkò níbi odò ẹran yẹn, ó ní bàbá yẹn ń gbé. A ṣá lọ lọ́dún yẹn, a lọ bẹ bàbá. Nígbà tá a lọ bẹ̀, ó bá lóhùn ti gbọ́. Ẹ gbọ́ ti fún. A gbọ́ ti fún. Nígbà tá a gbé ṣìnáàbù fún, òun gangan wọlé, ó gbé ṣìnáàbù, ó gbé fún àwa náà. So dáàdì mi wá sọ pé tí táwa gbé wá yẹn gangan ni kó já. Kó fi ṣàdúrà. Kó fi ṣàdúrà. So ó wá já, ó wá fi ṣe àdúrà. So àwa lọ. Ó wá sọ òde kan fún mi lọ́jọ́ yẹn pé òun náà fẹ́ ṣe àsè pé kí n bóun pa ẹran. Táìmù yẹn kọ́lọ́ má ṣe wá lálágídí ọmọ, mo pa ẹran yẹn mi ò fún. Bó ṣe mẹ́jọ mi lọ sí mítìnì ọlọ́dẹ lọ́dẹ dá padà nìyẹn pé ẹni báyìí ó ṣe nǹkan báyìí fóun. Àwọn yẹn wá pè mí. Wọ́n wá ní mo gbọ́ pé ṣé ó bẹ̀ mí ní nǹkan mi ò fún. Mo ní mi ò fún wọn o. Pé torí bọ́n ṣe sọ̀rọ̀, wọ́n ṣépè lọ́jọ́ yẹn. Pé àwọn náà ṣá bímọ. Wọ́n ní rárá pé yẹn ti lọ. Wípé àwọn wá fún mi kó tó mítìnì ọjọ́ 15 kí n ti lọ gbé odidi ẹran, kí n ti lọ gbé fún. Mo ní mo ti gbọ́. So láàárín ọjọ́ 15 yẹn, màá pẹran, màá tà, màá jẹ. Nígbà tí mítìnì yẹn wá ku ọ̀la, ó rò pé ẹran tán ní kí n lọ gbé fún ẹni yìí, tí mi ò bá lọ gbé, máa di alábùkù. Igbó ọ̀dọ̀ ẹ̀ gangan tó sọ pé kí n má dẹ. Mo bá forí lé ibẹ̀. Mo pa ẹtu kìíní, mo pa kejì, mo pa kẹta, mo pa ìkẹrin. Good. Mo wá gbé ẹyọ kan, èyí tí mo rí pé akọ ẹtu tó dáa, mo wá gbé fáwọn àbúrò mi. Ẹ bá mi gbé lọ fún Ajádẹ Ìjẹmọ Fádípẹ̀. Ẹran tán ní pé kí n gbé fún bàbá lágbájá o, ẹran yẹn rè o. Nígbà tí yẹn dẹ̀ gbé débẹ̀, wọ́n dẹ̀ pé alágbájá ti gbé ẹran wá o. Tó dẹ̀ ní pé mo ṣe o, pé kán bóun fàya, pé káwọn náà yọ iye báyìí, kán bóun fi iye báyìí, kán bóun fi ṣọwọ́. So bí ìrírí yín àkọ́kọ́ nù. Bẹ́ẹ̀ni. Ìrírí yín mi kí n kọ́. Ìrírí mi ó ṣẹlẹ̀ pé lọ́dún kan àbúrò mi kan bímọ. Àwa fẹ́ ṣe ọdẹ fún. So mo dẹ̀ máa kọ́kọ́ lọ bí iṣẹ́ kí n tó wá sí ọdẹ yẹn. Mo ṣá ṣe dé sí ọdẹ yẹn, wọ́n ti ń ṣọdẹ lọ. Alájá ti pa ẹtu ẹyọ kan ṣo. Àwọn oníbọn kan yìnbọn pa ẹran. Kí ló ṣẹlẹ̀? Ẹ bá ti yìnbọn bẹ́ẹ̀ bá pa, èmi máa pa àkọ́pá ẹran. Mo dẹ̀ lọ gbalẹ̀ síbì kan. Káwí káfọ̀ ẹtu wá, mo pa ẹtu yẹn. Ó wá ku ọ̀tá ẹyọ kan ṣo ní ọwọ́ mi. Mo ní tí mi ò bá ti rí gàlà, mi ò ní yin ọ̀tá yìí. Mi ì ṣá yin ọ̀tá yẹn mọ́. Nígbà tó wá di alẹ́, mo wá sùn pé kí n sùn díẹ̀ kí n lè dẹná. So ẹnìkan wá yá mi ní ọ̀tá ẹyọ kan sí, ó jẹ́ 2. Ibi tí mo ti sùn nítògún lákàyé, mo kàn lálàá pé mo rí gàlà. Bí mo ṣe ní kí n nawọ́ sí gàlà yẹn, ó wà ní àárín èèyàn. Èèyàn rèé. So mo ṣá dá ọwọ́ mi padà pé bẹ́ẹ̀ rí èèyàn tó wà yẹn, wá kúrò ńbẹ̀. So bí gàlà yẹn ṣe kúrò ní àárín èèyàn yẹn, mo wá na ìbọn yẹn. Dídún tí ìbọn máa dún, omi ni ìbọn dún jáde. Omi ló dálẹ̀ lẹ́nu. Omi ló dálẹ̀. Omi kẹ̀. Mo bá tají. Bí mo ṣe tají báyìí, mo kàn sáré wọ aṣọ ni, mo bá gbébọn. So mo wá fi ọ̀tá ìtẹ́mi níyẹn, òun ni mo kọ́kọ́ fi síbọn. So inú igbó tí mò ń tọ̀ lọ, mo rójú ẹtu 2. Mo tẹ̀ mọ́, ìkejì sá lọ. Mo fi ọ̀tá kejì yẹn, mo fi sí. Nígbà tí mo fi sí, mo ṣe fẹ́ já ọ̀nà, mo rí jàkùmọ̀. Tí n bá ti ní kí n yìnbọn fún jàkùmọ̀ yẹn, á dodge títí mo ṣá wá jàkùmọ̀ yẹn lọ. Nígbà tí jàkùmọ̀ yẹn lọ, mo ní jẹ́ kí n tọ́ ibi yìí jáde sí gbangba. Mo ṣe rí akẹran yìí lélẹ̀. Tí akẹran yẹn fi ṣe ọrùn ó tó yìí.
mo bá tẹ ìbọn páka, ìbọn ò bá dún. Mo tẹ̀ lẹ́ẹ̀kínní kò dún, mo tẹ̀ lẹ́ẹ̀kejì kò dún, mo tẹ̀ ní ẹ̀kẹta kò dún. Mo ṣẹ́ ìbọn yẹn, mo tún yí ọ̀tá, mo tún dábọ̀ padà, mo tún tẹ̀ lẹ́ẹ̀mejì, ìbọn ò dún, ìgalà ò kúrò ńbẹ̀. Kí ni kí n ṣe o? Mo yọ́ padà, mo bá sáré láti ibẹ̀ yẹn wá sí abúlé, mo bá wá gbébọn mi. Mo wá pe máa nǹkan lọ́dọ̀ wa, bàbá Adoyin là ń pè, pé kán jọ mo yìnbọn fún ẹran kan, ẹran yẹn dẹ̀ fojú di mí, mo dẹ̀ máa pa ẹran yẹn. A bá padà, nígbà tá a máa padà débẹ̀, a bá rí ẹran. Irú kí leléyìí? Mo wá ẹran yẹn tí a rí, kò sí wàhálà. Mo lọ, ìyẹn lọ bẹ́ẹ̀. Ìrírí míì tó wá tẹ̀lé, ó dọjọ́ yẹn, mo gbébọn lálẹ́. It was on Tuesday, alẹ́ Tuesday mọ́jú Wednesday. Mo ní ẹ̀pà méjì náà, gbirigbirigbiri mo ń lọ. Àkọ́kọ́ mo yìnbọn fẹ́ tu, mi ò pa. Wọ́n wá ń pè ibì kan ní oríta mẹ́rin. Mo ṣe ń jáde sí oríta mẹ́rin yẹn ni mo wá ń rí iná méjì. Kódà iná yẹn ò ju àdédé ojúgun mi lọ. Mo wo aago, ó yá bí around 3:34. Ọdẹ kọ́ leléyìí. Ẹ ṣáà bá mi ní ibi, kò tanná mi. Nígbà tán fẹ́ẹ̀ súnmọ́ mi tó kù bí orógún, wọ́n wá sọ̀rọ̀. Nígbà tán sọ̀rọ̀ yẹn wá jẹ́ Kútọnu ń dà yìí. Bólẹ̀ ń lọ, bólẹ̀ ń bọ̀, wọ́n bá láwọn ń lọ bá ọ̀gá àwọn nínú oko. Ẹ ń lọ bọ́gà inú oko láago 4 ò tí ì lù, ó yẹ nìṣó. Bá ṣe fo ipa yẹn, èmi ti rí ọ̀gá tí gbogbo wọn tan torchlight sórí tí wọ́n ń ṣiṣẹ́. Àwọn ti sọ èdè sí ọ̀gá wọn. Kí á lọ̀gá wọn kan ní chairman. Ṣé o mọ̀ mí ni? Ó lóun mọ̀ mí. Ó mọ̀ mí o. Tó bá mọ̀ mí, báwo lo ṣe máa ní káwọn ọmọ ilé yìí kán máa rìn lóru ní dédé àsìkò yìí? Pé wọ́n sùn ni. Nígbà tó mọ̀ pé wọ́n sùn, tẹ́jọ fẹ́ wá síbí, wá ti jí wọn kí ẹjọ́ wá jọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò dá o. Ó lóun ti gbọ́. Ibi tó fi pa oko yẹn, wọ́n á ń tọ ojúpà yẹn lọ. Mo ṣe ń tojúpà yẹn lọ, iná tí màá gbé sísàlẹ̀ báyìí ni mo rí ojú 3, ẹran ọ̀tọ̀ọ̀tọ̀ 3. Ẹran ojú 3, irú ojú wo leléyìí? Mo dẹ̀ súnmọ́ ibẹ̀, mo wá rí pé yes, àpòrán ńlá gidi ni eléyìí. Mo dẹ̀ tẹ̀ mọ́ àpòrán yẹn. Ṣe lẹ́tù tún wá tó wá dúró báyìí. Ẹtu rèé. Mo bá padà lọ bá ẹni tí ń pé ṣé o níbọn, ó lóun ò níbọn. Mo wá ń pe ọdẹ lóru, mi ìgbọ́ kankan. Mo bá yọ fóònù, mo wá pe Àjàdẹ Ìjẹ̀mọ́ Fádépẹ̀. Ẹ jọ̀ọ́, mo ní ìdìbọn bíi tí mo wà, wọ́n níbo mo júwe fún wọn. Wọ́n ní kí ni mo rí, mo ní mo rẹ́ran. Ó pẹ́ o, lọ́ gbébọn dé. Wọ́n wá kó ẹ̀pà náà, wọ́n kó wá fún mi. Wọ́n wá ní ṣé kò tí ì lè lọ́mọ. Tẹ́dí ẹ bá ti dóra báyìí, ó máa ń dọ̀dẹ̀ ni o. Eléyìí ò ní kúrò ńbẹ̀ o. Mo dẹ̀ padà débẹ̀. Mo bá ẹtu yẹn. Mo pa, mo gbé. Wọ́n á ní mo yìnbọn fún gàlà bíi pé mi ò rí o. Pé bọ̀ torí àsìkò tí màá lọ ibi iṣẹ́, kán wá o. Wọ́n bá lọ képa àwọn ti gbọ́. Nígbà tí mo ti ibi iṣẹ́ yẹn dé, mo pè wọ́n pé ṣé wọ́n lọ wá, wọ́n láwọn ò lọ wá. Ó ṣe dalẹ́ báyìí, mo kàn kọjá sí àdúgbò yẹn. Mo kọjá sádùúgbò yẹn. Mo wá ń wá wọn. Ojú tí màá tún gbé báyìí ṣe mo rójú ní abẹ́ igi lọ́ọ̀kan. Mo bá tẹ̀. Nígbà tí màá débẹ̀, mo bá kẹran àtàpòrán lójú kan ṣo. Ó pa méjèèjì sójú kan. Ó pa méjèèjì. Ó pa kẹran. Èyí tẹ́ ẹ yìnbọn sí lánàá nǹkan? Èyí tí mo yìnbọn sí lánàá gangan ní àpòrán. Ibi gbogbo ọrùn ẹ̀ báyìí, mìnìṣán sì wà ní tó ti lé ẹ̀jẹ̀. Àbótí ẹ̀ ti kú lẹ̀ lákẹ́rẹ́ wá bá. Kò kú rárá. Kò kú rárá. Ìbọn ẹ̀tẹ́ ẹ̀yìn ló pa méjèèjì. Òun ló pa méjèèjì. Òun ló pa méjèèjì. Lára ìrírí mi. Ọlágbára díẹ̀. Ọjọ́ wo níjọ́ tẹ́ ẹ ti ń sọdẹ tẹ́ ẹ lè gbàgbé láéláé? Ọjọ́ tí mi ò lè gbàgbé láéláyé á tó bí 2 àbí 3. Ó yá, ẹ já sọ. Ìkan bẹ̀ lọ́jọ́ yẹn,
ìbọn ẹlẹ́tù yẹn náà ni mo sì ń lò ń gbà náà. Bẹ́ẹ̀ ni mo ti yìn bíi 4 mo ti pa. Mo wá kìbọn yẹn padà. Bí tí mo ti kìbọn mo ṣáà ń lọ bí mo ṣe rí ojú ẹ̀tù again nìyẹn. Páà! Ìbọn dún, mo pa ẹ̀tù. So mo wá ní kí n kí ìbọn padà. Téèyàn bá ti fẹ́ kí ìbọn ẹlẹ́tù yẹn wá kọ́kọ́ fẹ́ inú. Ẹnu tí mo gbé sí pé kí n fẹ́ kíní báyìí, ṣe ni atẹ́gùn ń fẹ́ sí mi ní ẹsẹ̀. Mo tún fẹ́, ó tún fẹ́ sí mi lẹ́sẹ̀ kò lọ pé mo ṣe gbé ìbọn sókè nìyẹn tí màá wò bọ́n báyìí. Ìbọn ti là nídìí. Ẹ sì mọ̀. Ní tògùn lákàyé tí mi ò sì mọ̀ ìbọn ti fọ́ nídìí. Ó sì pa ẹ̀tù. Ó dẹ̀ pa ẹ̀tù tó. Ògùn oṣé o. Dẹ̀rọ̀ ayá gbé ẹ̀tù mi mo dẹ̀ yá tún lọ ra abúlé yá. Ilé ẹlẹ́lẹ́. Mo ṣe wálé nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ẹlẹ́ẹ̀kejì ó ṣẹlẹ̀ pé àdẹ̀nà èmi àtàwọn àbúrò mi Azeez Ramon wọ́n tún pè kan ní Àjàyí Ṣògo àjọ̀dẹ̀nà lọ́dún yẹn lọ. Nígbà tá a ti ń lọ mo wá ń sọ fún wọn pé mo dẹ̀ fẹ́ ṣe nǹkan lọ́la mi ò sí ń bẹ̀. Mo ń sọ mo tún wá tún ń dá padà pé báwo ni mo ṣe máa ṣe nǹkan lọ́la tí mi ò sí ń bẹ̀. Àṣà ń lọ. Nígbà tá à ń lọ ìkan ni wọ́n wá sọ pé bá tiẹ̀ ṣe ń lọ yìí kán kankan tiẹ̀ yọ sí wa kán kàdábò wa. Mo ní kán kàdábò wa. Tán bá kàdábò wa ṣé ó máa ran èmi ni? Ìwọ ńkọ́? Àwọn olóhùn àti sálọ. Bóun bá sálọ ńkọ́ kò lè ran èmi náà. Àṣà a tún lọ. Nígbà tá a dé ibì kan èyí tó sọ pé kẹ́nìkan yọ sí wa yẹn oníṣàmà ló lè jẹ́ ká padà ní ibi tá a dé. Àkúpẹ̀ ẹran pakọ̀ ń wíjọ́ à ń sọ̀rọ̀. Mo níbì kan wà tá a bá ti fó pa yẹn a máa pa ẹran kó jẹ́ ká lọ. Bàbá a fẹ́ fò pàtán la bá wọn kan nínú odò. Inú odò? Wọ́n ń kó ẹja. A mọ̀ pé wọ́n pọ̀ àwọn 9 ni wọ́n àwa dẹ̀rẹ̀ àwa 3. Bí bìrìkì náà yìí ṣe yí padà nìyẹn. Tẹ́ lọ bá wọn? A lọ bá wọn. Sáwọn wọn ní odò? Àwọn kọ́ náà ní odò. Wọ́n wá jí ẹja kó ni? Olè ni wọ́n. So ńgbà tá a lọ bá wọn èyí tó jẹ́ lídà wọn gangan mo na ìbọn sí pé kó máa bọ̀ kó bá mi mú àdá ọwọ́ ẹ̀. Ó dẹ̀ mú àdá ẹ̀ ó mú ilẹ̀. Èmi ti kọ́kọ́ yin ìbọn alákọ̀ọ́kọ́ sókè tán fi túká. Mo kì ìbọn yẹn padà ni mo fi yọ síbi tán wà tí mo fi rí lídà wọn yẹn. So ibi tí mo ti gba àdá ẹ̀ tó ti fi àdá lẹ̀ wọ́n bá ní àwọn ń bọ̀. Tán máa yọ ṣe lọ́ ń yọ ní méní 2 3 4. Ìkọ̀ọ̀kan lọ bá kan nínú àwọn àbúrò mi èyí tó sọ pé wọ́n bá ṣáàmù yẹn pé kinní kan. So ibi tán ti fún yẹn ní ọrùn báyìí ìyẹn kàn yin ìbọn ọwọ́ ẹ̀ ó yìn sókè yẹn ẹnìyẹn náà ó sá sẹ́yìn òun ráyè ó sá lọ. Wọ́n gba ìbọn lọ́wọ́ èyí tó jẹ́ Ṣògo yẹn wọ́n gba ìbọn ọwọ́ ẹ̀ wọ́n dẹ̀ nà sí báyìí lójú mi ìbọn yẹn ò dùn wọ́n gbé lẹ̀. Nítògùn lákàyé bọ́n 3 ṣe bò mí nìyẹn. Wọ́n wá ń ṣá mi. Bọ̀ ìbọn tí mo nà mo sì lè yìnbọn fún ẹnìkan. Bọ̀ ẹni tèmi fẹ́ yìnbọn fún yẹn ẹnìyẹn wá ń sọ fún wọn pé ẹ má ṣá. A ò pé ẹni tó ń ṣá mi yìí jẹ́ kí n dojú ìbọn kan. Ṣé ìbọn tí mo ní kí n yí báyìí yẹn ṣe nìkan di ìbọn yẹn nìkan dì mú ní ẹ̀gbẹ́ bí kan dì mú ní ẹ̀gbẹ́ bí. Wọ́n fẹ́ gba ìbọn èmi dẹ̀ mọ̀ pé tán bá fi lè gba ìbọn tọwọ́ mi yẹn wọ́n bá dojú ẹ̀kọ́ mi àfèsì ni. Kí ni mo fẹ́ ṣe? Aṣájọ di ìbọn yẹn mú. Mi mọ èyíkéyìí bóyá wọn ní o bóyá èmi ní o. Ènìbọn mi kàn ó dún. Ṣe nìbọn dún. Nígbà tí ìbọn máa dún ẹ mọ̀ èmi di ìdí mú báyìí. Ibi ọwọ́ ilé mo fi di àárín yẹn mo fi dì mú báyìí. Ṣe nìbọn yẹn ṣe ló fọ́ páyà so apá ẹ̀rẹ̀ ní
ọwọ́ yìí so ó pín ọwọ́ yìí yánkan kálukú ó ti lọ wọ́n ti sá lọ so mo ṣá tiraka mo yọ sábúlé kan, wọ́n ń pa abúlé yẹn ní abúlé tuntun. Àbúrò mọ́mì mi gangan ó wà ní abúlé yẹn, mi ò gbọ́dọ̀ ẹ̀, ọ̀dọ̀ woman kan ni mo gbà. Ìyá Kúdí ló ń pe woman yẹn, ìyàwó bàbá Márìgbó. Ó rí mi ti ẹ̀jẹ̀ tẹ̀jẹ̀, ẹni tó bá ti rọ́dẹ lóru ó ti mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí nìyẹn. Ó ṣàbà mi mú milk ọlọ́pẹ, ó já fún mi, mo mu milk yẹn. Wá lòun bọ̀ kóun lọ pé àbúrò mọ́mì mi kó tó dé. Mo ti gbére, ó ti dábúlé. Nígbà tí mo dábúlé, mo lọ bá bàbá àgbà wa, bàbá ó ṣẹlẹ̀, wọ́n ní kí ló ṣẹlẹ̀. Mo fi hàn wọ́n. Wọ́n ní ṣèbí nǹkan yẹn ò wọ̀ mí ní ara. Mo ní kò wọ̀ mí lára o, pé bọ̀ èyí tí bá wọ ikùn yìí pé ó kọjá bọ̀ ó kọ mí ní abẹ́ńbẹ̀. Wọ́n ní pé kò sí wàhálà. Wọ́n ṣáà fún mi ní àwọn nǹkan tí wọ́n máa fún mi. Ẹsẹ̀kẹsẹ̀ lóru yẹn àti pé mọ́tò, wọ́n ṣáà ṣe gbé mi lọ sí ilé ìwòsàn nìyẹn. Ojú yín máa rí nǹkan o nídìí ọdẹ yìí. Orí mẹ́wàá. Ìjọ́ tẹ́ ẹ lè gbàgbé láéláé nù. Bẹ́ẹ̀. Ìjọ́ wo nínú yín wá dùn jù dèsè? Ọjọ́ tí inú mi dùn jù nídìí iṣẹ́ yìí lọ́dún yẹn mo bímọ. Nígbà tí mo bí ọmọ, ìkómọ wá kù bí ọjọ́ 5. Bàbá ìyàwó mi wá pè mí pé kí n pa màálù fún ìkómọ òun. Mo ní bàbá, èló ni sálárì mi, èmi ò lè pa màálù fún ìkómọ òun. Bá ní kémi má joyè apèlùjọ má nà tí o. Mo ní kí n má joyè apèlùjọ má nà tí kẹ̀. Mo ní kò sí wàhálà pé ìyanu á ṣẹlẹ̀. Míwà látìgbà tí ìyàwó mi ti bímọ yẹn àtọjọ́ kejì lèmi àtàwọn àbúrò mi ta ti ń dẹná, ta ti ń pa, ta ti ń yan, ṣùgbọ́n sá mi sọ nǹkan kan fún wọn. So ọjọ́ tí ìkómọ yẹn kù ọ̀la, a ti fi ìbẹ̀dẹ ọdẹ àyà a ti fi sí ibẹ̀. So bọ̀ ní dẹná ẹtu tá a ti pa ti lé lógún, àwa bíi 6 tá ń dẹná àti pọ̀yà. Nígbà tí ìbẹ̀dẹ yẹn náà wọ́n pàgàlà bíi 3, wọ́n pẹ̀tù, wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n á rò pé Ọlọ́run, iṣẹ́ ọdẹ, iṣẹ́ tó dáa ni. Nígbà tèmi náà wá délé ní kò mọ́ kú ọ̀la yẹn, mo wá gbé ẹran ìta àti yan, mo gbé lọ́dọ̀ bàbá ẹ gbà ó, ẹran ọ̀gbẹ́ làwa máa lò, àwa ò lo màálù. Wọ́n ṣáà bá mi dápàrá, tínú wọn náà tó dẹ̀ dùn. So ó jẹ́ ọjọ́ tí inú yín dùn jù. Inú mi dùn. Ẹlẹ́ẹ̀kejì tínú mi tún dùn. Ọjọ́ yẹn a lọ ọdẹ ni. Àjàdẹ àná sì wà ní ọdẹ lọ́dún yẹn lọ́hùn. So bá ṣe ń lọ ọbẹ̀ yẹn wá rí ẹsẹ̀ yẹn bí ẹsẹ̀ màálù, ó lẹ́sẹ̀ àwọn ẹran yẹn. Kíre wọ́n bá ní àgbàlàǹgbò ní o. Àgbàlàǹgbò kẹfù. Ọ̀dà ibi tẹ́ran yẹn bá wọlé, bàbá ẹnìkan ṣoṣo lọ́dún yẹn ló gbé double barrel wá. Ọ̀pọ̀ wa kódà bárẹ̀tì tó wà nínú ìgbẹ́ lọ́jọ́ yẹn bóyá ló pé 3. Gbogbo àwa bíi 50-60 tá a gbébọn tó kù ṣàkàbùlà ni. Tí wọ́n wá fi ẹni yẹn sí ibi tí ẹran yẹn bá wọlé. So tèmi bá fẹ́ dúró, àyà mi alága pé tí kìíní bá lọ yọ kó má lọ jẹ́ mi ló máa yọ sí. Máa tún súnmọ́ bòmí, àyà mi á tún já. Jẹ́ kí n lọ jókòó sínú oko ebè. N bá lọ jókòó sínú oko ebè. Ibi tí mo ti ń jókòó yẹn, ọdẹ kan wá wà níwájú mi. Ìwọ wo nìyẹn? Ó wá náà òun ní o pé Samuel. Mo ní tó, èmi wà gbangba ń bínú oko ebè ni mo wà o. Olódà kò pé ìṣẹ́jú 5 tán kélé ko. Ṣe lẹ́ran ń bọ̀ bíi pé kárùn pléènì máa bọ̀. So ẹran yẹn kàn fèsì
ẹni tó wà nínú ìgbẹ́ ńwájú mi ṣakabula nìyẹn ìyẹn yìnyín fún kò tí ìyìn ẹran tán ṣe lẹ́ran yí padà ṣe ló fèsì nínú oko gbangba wọn pé gbàmí ò máa yàgbá ẹran lé mi bọ̀ òye ọ̀dẹ̀ so mo ti jẹ́ kó súnmọ́ mi dáadáa mo fi sí ní òrápá mọ́ ọrùn so mo ṣe fi sí lórápá yẹn ó padà báyìí ó tún padà ní nǹkan ti ṣe lé so ó kàn tún yí padà wọ gbẹ̀gbẹ́ báyìí ẹran bá wọnú gbẹ ẹran ṣe bẹ̀rẹ̀ sí ní ké nìyẹn àyà mi wá ń já pé kí ni eléyìí ọdẹ kan wá wà ní ẹ̀gbẹ́ mi ọdẹ yẹn náà ta fa ẹran yẹn bọ ìbọn ẹ̀ ò dùn ìbọn tí ẹ̀ ò dùn sí ẹran yẹn mo kàn lọ bá Àjàdẹ ní bàbá ẹran yìí ẹnìkan ti kọ́kọ́ yìn o ṣùgbọ́n ṣe èmi náà yin ìkejì o ọ̀dọ̀ mi ló wo sí o wọn ló ti tó pé kí n má sọ nǹkan mọ́ òun ló dà nígbà tó dẹ̀ di alẹ́ tán kádẹ tán ṣe ọlọ́fà nígbà tó ti jẹ́ ọ̀fà méjì ló wà lára ìkan wà lọ́tún ìkan wà ní òsì ṣé ìbọn tiẹ̀ náà bá ìbọn ta lákọ̀ọ́kọ́ bá ìbọn tèmi náà ó bá so wọ́n wá kó ọlọ́fà fún alákọ̀ọ́kọ́ yẹn wọ́n wá fún èmi pé ẹni kejì o wọ́n wá sọ pé ta ló ta ọfà kejì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó yin ìbọn tíbọn ẹ̀ ò dùn ó bá lòun ní ọfà ẹlẹ́ẹ̀kejì wọ́n bá gbé apá ẹran wọ́n gbé fún un ó ti ń kun apá ẹran yẹn ni Àjàdẹ wá pè wá ń bí ṣé wọ́n lè pa ẹran yóò gba apá ẹ̀ ó lóun ní bóun lóun yín kejì ìwọ́n lè yín kejì kan nìyẹn ọmọ wọn ló yin kejì wọkọ́ lóyún ó lóun yìí ẹni tẹ́ ẹ̀yìn bá lẹ́yìn rẹ̀ nǹkan kò sọ̀rọ̀ ẹni yẹn ò sọ̀rọ̀ bàbá kan wà láàrin èmi àti ẹ̀ bàbá yẹn wá ní ó wá dá ó ṣògùn wípé igbó kan ṣo lọdẹ ń dẹ ìbọn rẹ̀ ò ró ọdẹ ò kì í dalẹ̀ ṣojú àwọn báyìí ṣó lè fi ògùn tó ń gbé dání ìbúra ṣojú àwọn báyìí ló ṣe kí ìwọ̀n bọ ìbọn tó fa jẹyọ ṣé ìbọn tó bá dún ṣájẹ ń bá jáde bó ṣe dọ̀bálẹ̀ fún Àjàdẹ nìyẹn pé kóògùn túdọ̀ ó ṣe gbé ẹran lẹ̀ nìyẹn. ọjọ́ tí màá tún sọ pé inú mi tún dùn abúlé baálẹ̀ Ògúnbáyọ̀ láti wá ṣe ọdẹ yẹn so ọjọ́ yẹn ni máa kọ́kọ́ pa ìgalà ní ọdẹ háìháì àgbọn olódù ló ń pe igbó yẹn wọ́n ti wo àwa wà lẹ́yìn àdúró ó pẹ́ o náà ṣáà ń yìnbọn lérèko wọ́n yìnbọn bá àkúṣẹ̀ ìbẹ̀rẹ̀ ọdẹ ni wọ́n bá pa àkújọ máa fún ẹran náà ni ojú tí máa wò báyìí mo rí gàlà tí gàlà ń bọ̀ àbí wàá gbà bí ìgalà yẹn dẹ̀ ń tọ̀ mí bọ̀ débi pé kò ju orógún tàbí ebè 15 sí mi lọ mo gbébọn fún ẹran bá ṣubú mo bá pariwo pé èmi náà ti pa ìgalà pé mo ti pa gàlà láì mọ̀ pé mi kọ́ ni máa kó ọlọ́fà gàlà. kí ló dé. ẹ ṣé bàbá nígbà tá a tán dé ẹnìyẹn kú sọ́run lónìí ó ń rí mi ò rí Anígilájé ló ń pè lábúlé Alágbàyàn láàrin Ọ̀dẹ́dá sólùgbò lábúlé yẹn wà. Anígilájé yẹn bá ní ìbọn òun bà lọ́rùn àwọn tán jẹ́ bàbá sí mi tá a jọ lọ látọ̀dọ̀ wá ń sọ pé ìbọn ẹ̀ ò lè bá ẹran lọ́rùn láti ibi tó ti yìnbọn yẹn kó dé ibi ó níbọn òun ni o. Afẹ́bíọyẹ́ náà ń pe bàbá yẹn ó ti kú. Bàbá ní Samuel Múnísà fi ẹran yẹn lẹ̀ yọ̀ǹda fún mo ní mo ti gbọ́ mo wá yọ̀ǹda mo fi ògùn tí mò ń dì mú búra títí ọdún tí bàbá yẹn fi ṣósùn àjọ pàdé lọ́dẹ kó ta fàrí títí wọ́n fi jọ́ lọ́hùn ní pé àjọ wà nínú ọdẹ kan ṣo báyìí o kọ́kọ́ lọ́fà èmi á dẹ̀ máa pa 3 máa pa 4. Ó jẹ́ lára. ẹ fún wa ní àjò tẹ́ ẹ mọ̀ tó dá yín lójú tó lè jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí ń gbọ́ wa yìí. Ẹ ṣé àjò tí màá
fún gbogbo ọmọdé máa fún wa ní àjò méjì. Alákọ̀ọ́kọ́, tá bá rí ẹni tó ní ìtọ̀ ṣúgà, tá bá ní ìtọ̀ ṣúgà ń dà láàmú, ó lọ sí hospital, wọn ló ṣe gbá tó dá yín lójú gan. tó dá mi lójú, agbára Ọlọ́run, agbára àwọn onílẹ̀. So kán lọ wá àbèrè kán lọ wá àbèrè yẹn lè má ju òdúwọ́ lọ. Kán wá lọ wá ataalẹ̀ funfun. Ataalẹ̀ funfun. Bẹ́ẹ̀ ni. So àbèrè yẹn àtàtaalẹ̀ funfun yẹn wọ́n máa gún. Wọ́n máa gún tó máa kúnná dáadáa. Tó bá ti kúnná, wọ́n á wá lọ wá omi ọsàn wẹ́wẹ́. Omi ọsàn wẹ́wẹ́ tó jẹ́ original. So wọ́n lè ṣe sínú bóyá 2.5 litre keg. So tán bá ti dà sínú 2.5 litre keg yẹn, àwọn àbèrè yẹn àti ataalẹ̀ funfun yẹn á wá kó sí. Tán bá ti kó sí, tán bá ṣe lónìí, tó bá ti dọjọ́ kejì, kí ẹni yẹn kó bẹ̀rẹ̀ sí ní máa mú láàárọ̀, lálẹ́ ní gáàsì kọ̀ọ̀kan. Agbára Ọlọ́run, lágbára onílẹ̀. Yóò gbọ́nù. Lágbára Ọlọ́run, lágbára onílẹ̀. Ṣùgbọ́n ṣá, ìdí kinní yẹn kán má gbé kalẹ̀, ó yẹ orí tébù kán má gbé bẹ́ẹ̀ ni. Ẹnìkan ìgbédi oògùn náà lẹ́ẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni bàbá. Àwọn aláìmọ̀kan ló lè gbé lẹ́ẹ̀lẹ́. Ìkejì ńkọ́? Ìkejì tí màá fílẹ̀, màá fèyí lẹ̀ fún àwa tá à ń ṣe ọdẹ. A ní rí wàhálà, ọwọ́ ayé ò ní bá wa. Àwa ẹyin òróró. Ẹyin adìyẹ. Ṣùgbọ́n ṣá, ẹyin adìyẹ gbọ́dọ̀ jẹ́ ẹyin adìyẹ òòjọ́. Bá ṣe lè dá òòjọ́ mọ̀, bóyá tó bá ti ń yín tẹ́lẹ̀, a lè lọ sàmì sí tó ti yín tẹ́lẹ̀, tó bá dọjọ́ kejì ká lọ. Òrò, ẹni ń pè ní òróró. Bẹ́ẹ̀ ni. So tá bá ti mú ẹyin yẹn, a máa mú sí inú apẹ ìjóògùn wa. A fi sínú apẹ yẹn. A máa wá yín ọmọ ataare 201. Àti yín ataare yẹn sínú ibì kan, àti á pé 201. Tó bá ti pé 201 yẹn, a máa mú ataare yẹn ẹyọ kan, wàá sọ á ba ẹyin yẹn, wàá sọ á bà á jábọ́, wàá tún mú mi, wàá sọ á bà, bó bá ṣe ń ba yẹn, máa jábọ́ sínú apẹ yẹn títí wàá fi kà tó máa fi pé 201. Tó bá ti kà bẹ́ẹ̀ tó ti pé 201 yẹn, ká jó. Tá bá ti jó tán, a máa wá fi sín ìsàlẹ̀ dodo wa báyìí, gbẹ́rẹ́, àbí sísàlẹ̀ dodo wa báyìí, yípo. Tá bá ti fi sín yípo, ẹ̀dùbù tó bá kù, a lè lá díẹ̀ ńbẹ̀, ká dà ìtókù ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ló gbọ́dọ̀ lo iṣẹ́ yẹn. Bọ̀ ẹni tó bá fi jalè tàbí tó bá fi ṣe nǹkan míì, kò ní ṣiṣẹ́ fún un.